Tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. Ó ní nǹkan pàtàkì láti ṣe. Bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura. Mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. Ta wá mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́. Jane, ẹ jẹ́ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. Mi ò sọ pé bàbá ẹ burú o. Ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òde. Ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́. Ṣé ti tébùlù tí èèwọ̀n ni àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. Orúkọ mi ni Dr. Jane. Aláìlera ni mí. A dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká dá ọjọ́ kí ọjọ́ pé, tó jẹ́ ká dá ìgbà tí ìgbà kò. Ìbá yín kì í ṣe mímọ̀ ṣe tiwa bí ó ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ yín. Ọ̀pọ̀ ni wọn ò bá wa jí lọ́jọ́ èní àfihàn wọ́ àfi ń gbórúkọ yín ga ni. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmọ́ ọmọ aládé 16. Èmi lọmọ àròbí ọmọ àtòrì. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò Gbajúmọ̀. Gbogbo àwọn tí wọ́n sí nítòsí ẹ tètè pè wọ́n. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Adédoyin ti gbádùn dé, Adédoyin ti gbóyin dé. Àlejò wa lórí ètò lénìí ọmọdé tó ń ṣe nǹkan àgbà ni wọ́n. Inú iṣẹ́ tí wọ́n yàn láàyò yìí ká pè ní abínibíni. Orin wọn gbogbo yín gan lẹ mọ̀. Ṣé kábẹ́ẹ̀sì ń kọ́? Ẹ̀yin náà mọ̀ pé mi ò kì í ṣòjòrò. Ètò tèmi ó kì pọ́pọ́. Èmi tí ẹ mọ̀ pé màá kọ́ àṣà oríṣiríṣi lórí ètò lénìí. Torí àṣà pọ̀ lẹ́nu wọn gan. Ẹ ń wò pé ta ni mò ń perí gan. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí ní kíákíá. Torí ẹ̀yin náà mọ̀ pé àròjọ músolókun o. Kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò. Ó yá àlejò mi ẹ máa bọ̀. Àwọn àṣà òun láti bẹ̀rẹ̀ sí ń kọ́ yìí. Èwo ni tẹ́lẹ̀ ìta tún ya hàn? Gbétìtì. Kí lẹ pé? Gbétìtì. Gbétìtì. Gbétìtì kan nìyẹn dì í mú. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ ṣé o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwa ni. Àwọn ará ilé ń kọ́. Wọ́n wà. Mo fẹ́ kẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́ báyìí.
Orúkọ mi ni Mayorkun, mo fẹ́ kí ẹ̀yin onílé, ẹ̀yin àlejò, everybody, I greet you. Orúkọ mi ni Mayorkun. Mayorkun kí lorúkọ tiyín o? Adéwálé Máyọ̀wá Emmanuel. Adéwálé Máyọ̀wá Emmanuel. Ọmọ bíbí ìlú wo ni? Ọ̀ṣun State. Lápá abo lọ́ṣun. Òṣogbo. Báwo ni wọ́n ṣe máa ń kì í ní agboolé yín? Kí má parọ́ mi mọ́ o, bọ̀ ó nìkan tí ìyá mi máa ń sọ. Ọmọ bẹ́ẹ̀ di ẹ̀kọ́ àtàlà ń lọ. Ọyẹ jẹ̀bi. Ẹ̀jẹ̀ ní ká lọ ta. Ìyẹn nìkan lẹ mọ̀ àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bọ̀dá Mayorkun, ẹ ti tó bí ọmọ ọdún mélòó kan? Ọmọ ọdún méjìdínlógún. Ó dín ní àbólé? Ó dín, àbí no, ó lé. Ó lé. 22, yeah. Àwọn iléèwé wo lẹ lọ? Ìgbà tí mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ kékeré, Living Spring mo lọ, nursery, primary, crèche, secondary school náà, but university Unilag mo lọ. Kí ni nǹkan tẹ́ lọ kà lọ́hùn? Accounting mo kà. Bá a ṣe ń ka owó. Báwo wà ní ìrìn àjò nǹkan tá a mọ̀ yín mọ́? Báwo ló ṣe jọ mọ́ra wọn pẹ̀lú títí ká máa ka owó? Ìgbà tí mo ṣe tán, mo ṣiṣẹ́ ní bank. Doesn't ka owó normally. So ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, bí mo rò kọ́ ló já sí, because mo ti rò pé àwọn tó máa ń ṣiṣẹ́ ní bank máa ń lówó gan. Wọ́n máa ń lówó gan. But tèmi ò rí bẹ́ẹ̀. So wọ́n á fẹ́ switch sí báǹkì mi. So time tí mo ti fẹ́ switch yẹn ni mo ti pàdé Davido gbogbo ẹ̀kọ́. Ọdún wo nìyẹn? Ọdún wo lẹ ṣetán níléèwé gíga ti tèkó? Mo ṣetán ní, ó yẹ kí n ṣetán ní 2013, but nítorí ASUU strike mo ṣetán ní 2014. So year yẹn náà mo serve. 2015 mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ní bank. Ìyẹn já sí pé ẹ lò ju ọdún méjì, ọdún kan sí méjì tẹ́ fi kúrò. Tí mo fi kúrò. Ẹ̀bùn orin kíkọ yìí ṣé ó ti wà láti ilẹ̀ ni àbí ẹ tún lọ kọ́? No. Torí kò sówó nídìí ti báńkì. mi ò kọ, mi ti ń kọrin tipẹ́ náà, mi ti ń kọrin kí n tó wọ ilé ẹ̀kọ́ gíga. Mi ti ń kọrin pẹ̀lú dádì mi, kọrin pẹ̀lú mọ́mì mi. Mo ní girlfriend kan gbà yẹn náà tó ń kọrin náà tó. Gbogbo aṣáájọ máa ń kọrin, àbúrò mi náà. So time yẹn orin kọ jẹ́ nǹkan tí mo kọ fẹ́ràn láti máa ṣe. Mo ṣe pé mo fẹ́ ṣe fowó or anything. Mo tiẹ̀ ní ọ̀nkú kan, ẹ máa mọ̀ wọ́n. Ọ̀nkú Ṣẹ́gun Adéwálé àwọn náà kọrin tó. Everybody family tèmi ló kọrin, so tèmi ò bá kọrin láti ṣe pé mi ti yọ ọmọ alẹ́ mi kọrin. So orin for me nǹkan tó wà náà. Tó wà nínú ẹ̀jẹ̀ ni. Irú orin wo wà ní ẹ̀yin ń kọ gangan? A mọ̀ pé àwọn kan máa kọ jùjú, àwọn kan máa kọ àpàlà. Èwo ni ti Mayorkun? Kí n má parọ́, ṣe rí gbogbo ìtẹ́sọ́ yẹn lèmi máa ń kọ, because bàbá tèmi wọ́n máa ń kọ jùjú, àdèmà gbápàlà náà lé fújì àwọn ta, so mo máa ń kọ gbogbo ẹ̀, but for now I think mo kàn mix gbogbo àwọn kìíní ẹ̀ sínú African genre ni. So I would say I'm doing Afropop. Afropop or Afrofusion, yeah. Nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ìhà wo ni àwọn òbí yín ni wọ́n kọ sí? Ọ̀tọ̀ ni pé ká bí ni sínú ẹ̀, ọ̀tọ̀ ni ká wò pé nǹkan tí mo fẹ́ yàn láàyò tí mo fẹ́ máa fi jẹun nìyí. Ẹ mọ̀ pé oríṣiríṣi òun ni wọ́n máa rò, ìhà wo ni wọ́n kọ sí ní pàápàá àwọn màmá wa. Ṣé rí bàbá tèmi, wọn ní problem bẹ́ẹ̀. Wọ́n ti wò pé okay, ó dàbí nǹkan tó fẹ́ ṣe lélẹ̀. Gbogbo alájọjọ mọ̀ pé kí ni báńkì tó ń ṣe yìí kò mówó bá ṣe rò. But ìyá mi, wọ́n like pé mo ń kọrin, but wọ́n fẹ́ kí n máa ṣe lásán. Wọ́n fẹ́ kí n máa ṣe orin yẹn lẹ́gbẹ̀ẹ́ kí n dẹ̀ tún máa ṣiṣẹ́ ní báńkì yẹn náà, because wọ́n feel pé ìgbà kan máa wá pé kò ń ṣe everybody ló ṣàkó last pé yes wà ṣáà last 10 years tó bá kí ló bá máa ṣe lẹ́yìn ìgbà yẹn. So that was our own take on the thing. But èmi kò sọ fún wọn pé eléyìí tó wà yìí Davido ní ọkọ̀ ń ṣe kíní ọba. I had to take the risk ṣá fún mi dẹ̀ ṣe. So yín sìn wọ́n ti gbà. Wọ́n ti calm down. Báwo ni ìrìn àjò ẹ̀yin àti Davido, báwo ni ó ṣe kanra wọn? Bí ti pàdé, báwo ni wọ́n ṣe wò pé ẹni yìí yóò yẹ kí n kówó lé lórí, màá fẹ́ gbà sí ilé iṣẹ́ mi? Personally, èmi ò mọ Davido, contrary to what people think. Mi kò mọ Davido as
normally bẹ́ẹ̀ bọ́ ṣe mọ̀ ẹni tó ń kọrin tí ó ṣe so ọjọ́ tí mo fẹ́ kúrò ní báǹkì tí mo ti ń ṣe lọ sí ìkejì yẹn tí mo sign resignation letter mi mo post video kan sórí Twitter èmi mo ń play keyboard sí orin ẹ̀kan the money featuring Olamide so first tí mo kọ́kọ́ rí di pé ó like tweet yẹn ó rí tweet then ó wá send me message so online náà láti parí gbogbo ọ̀rọ̀ wa ká tó wá ríra face to face. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti wà pẹ̀lú wọn sí. kò pé ọdún kan like 10 months. Awo wo ni ẹ kọ́kọ́ gbé jáde? Ẹlẹ́kọ̀ọ́ ni ẹlẹ́kọ̀ọ́ ṣé orin ìṣẹ́yìn lẹ kọ fúnra yín ni àbí wọ́n bá yín kọ? Ìyá mi béèrè question yìí lọ́wọ́ mi lọ́jọ́ kan because wọ́n fi pé mi ṣì kéré kò yẹ kí n lè sọ̀rọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ bọ̀ I wrote it myself. Ẹ kọ díẹ̀ fún mi lẹ́nu. Orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ bébí já lọ ẹlẹ́kọ̀ọ́ àwọn tó ń la mi tí ó fọ yín gan màmá padà lẹ́yìn mi yé why you carry fire for your head ẹ máa lọ́rọ̀ mi pin why you carry fire for your head. Ìyẹn náà àṣà mi tù nìyẹn. Kí ni ìta pè yẹn? Ìbọn ni. Àtẹ́wọ́gbà wo lẹ rí níbi orin ti ìyá mi ẹlẹ́kọ̀ọ́ ṣé nǹkan tí ẹ rò pé ayé máa nífẹ̀ẹ́ sí ni kí ni èròǹgbà yín lórí ẹ̀ ṣé ti rò pé àwọn ayé máa nífẹ̀ẹ́ sí àbí ẹ ti wò pé ṣáàjẹ́ ń kọ́ àmọ́ gbà tẹ́ wá rí pé ó di nǹkan tí ọmọdé ń kọ tágbàlagbà ń kọ báwo nínú yín ṣe dùn tó sí. Ìgbà tí mo ṣe to be honest me really expect nǹkankan because ibi tí mo ti ń bọ̀ like the label that signed me mi gbọ́ wọn kan láti gbàtẹ́ mi sí ń gbọ́ wọn ṣerú orin bẹ́ẹ̀ yẹn rí so mi feel pé ṣáwọn èèyàn níwò pé ta lè tọ́kọ̀ lọ fi bà package wọn jẹ́ nǹkan tí mo rò nìyẹn but to the glory of God gbà tí I drop ẹ̀ tí gbogbo ẹ̀ dẹ̀ normal level I go smile. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mayorkun àwọn ni wọ́n wá bá wa lálejò lórí ètò Gbajúmọ̀ ọ̀rọ̀ lẹ́dẹ̀ tí ń gbọ́ látẹ̀kùn látẹnu wọn yìí ọ̀rọ̀ yìí pọ̀ tí wọ́n yìí máa sọ fún wa ẹ má lọ bí kankan nítorí pé kí ni Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. Happy married life. Ó yẹ pọ̀rọ̀ obìnrin bí àdánwò ni. That's the person I'm getting married to. You are telling me pé tó fẹ́ fẹ́ lélẹ̀. So what's gonna happen to me? Ó pọ̀ jù tí Dọ̀tun fọwọ́ kàn mí nínú oṣù kan. The only thing tó ṣì wà lára mi òun lẹ́yìn tí mo fẹ́ fi gbọ́ ọmọ ṣó. Don't like 3 and you're asking for like 2 more. I'm heartbroken. How do I leave? Kò sí ìyàwó mi lè bá ọtí lọ sọ́dọ̀ dáadé. Ilé máa ní tèmi àti ẹnìkan just you and I. Your wife to be. Ó fẹ́ fẹ́ ọmọ mi. Kò ní ìdìmọ̀. Ẹ ó tí o. Pé torí pé ìyàwó ẹ̀ ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀. Oh, shame, èèyàn ṣe bínú tán. Bọ̀dá Mayorkun ẹ kú jókòó. Àwa nìyẹn. Àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọ́n mà láwọn ní ìbéèrè fún yín. Okay. Àwọn tó ní ìbéèrè wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín nípa aṣẹ́ tẹyàn láàyò àwọn yẹn náà wà àmọ́ nítorí àkókò a ní fi gbogbo ẹ̀ hàn fún yín díẹ̀ nínú ẹ̀ ni mo fẹ́ fi hàn. Abala yìí òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò ẹ sọ kò kí n wò gbàgà. Orúkọ mi ni Fẹ́mi mo bá ń sọ̀rọ̀ láti àpáta Ìbàdàn níbí báyìí. A gbọ́ wípé onítíátà ni mọ́mí Mayorkun ṣé lóòótọ́ ni àbúrò? Òótọ́ ni o ọ̀dọ́ orin láìkí máa bọ̀ òótọ́ ni sá. Kí lorúkọ wọn ẹ láti dárúkọ wọn fẹ́ jẹ́ ká mọ̀ wọn. Olúwatóyìn Adéwálé lórúkọ. Màmá wa Olúwatóyìn Adéwálé ẹ jẹ́ àti padà sí ìgbà. My name is Temila Atawadose and I'm speaking right from ApreelTV. Mo fẹ́ bèrè lọ́wọ́ Mayorkun tó jẹ́ olórin ìgbàlódé pé mo gbọ́ orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ mo dẹ̀ fẹ́ràn orin náà púpọ̀. Mo máa fẹ́ bèrè pé nígbà wo ni mi tún máa jáde àní kí mo tún fẹ́ fún wọn ní ìmọ̀ràn tó dáa pé kán tó gbé mi jáde tó fẹ́ dàbí ti orí ìyá ẹlẹ́kọ̀ọ́ tó dẹ̀ máa jù yẹn lọ pé kán jọ kí wọ́n ní sùúrù láti mú nǹkan gidi jáde. Àní kí mo tún fẹ́ I want to give a shout out to his mom, Mrs. Toyin Adewale, that she's a good mother and she should continue to be a good one. And God bless her. And Mayorkun as well. Peace.
àwọn yẹn ní peace. Peace, you know, yes. Ẹ dá wọn lóhùn ìbéèrè. Peace. Mo máa drop next story me by very soon, sha. Very soon. Everybody come. The reason nǹkan tó sọ yẹn náà ni mo ṣe fẹ́ tètè drop it. Fẹ́ take time making to drop me, so I'm dropping another one very soon. Thank you for the shout out. See mommy mi àtẹ̀mí náà, God bless you, God bless you. Yeah. Nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí àwọn ẹ̀dẹ̀ ti di ẹni tí ayé mọ̀ àwọn ìhàwó ni àwọn olólùfẹ́ yìí náà máa ń kọ sí ẹ fún mi ní dídá ẹyọ kan àti òdì kejì tẹ́ wo pé mo ìyẹn náà ẹyọ kan. Ìgbà tí mo fẹ́ ṣe kínní ìyá mi sọ fún mi pé gbogbo ẹ̀ náà kan ló máa ń dùn rosy bẹ̀yẹn bọ́ ìtò dábẹ̀ ni pé bí ìta bá jáde àfẹ́ ya fọ́tò ọmọ ẹ̀ wọn lè jẹ́ pé wọ́n máa gbà mí máa rí nǹkan gbà lọ́fẹ̀ẹ́ torí gbà mí ẹ̀ máa fún mi láṣọ fún mi ìtò dábẹ̀ ni pé ẹlẹ́ran ara ni everybody it gets to a point tó yẹ pé ó ti fẹ́ máa gbòdì lára tèmi tí mo dẹ̀ nílé that's I don't have time to be human again. Mi lè ṣe nǹkan tí mo téèyàn lè ṣe bí téèyàn bá bí mi nù sí tó yẹ kí n change ẹ̀ fún straight masáré keep pẹ̀lú kí tó gbogbo àwọn ọkọ bẹ́ẹ̀ sọ. Àbí kán rò pé every time lówó máa ń wà lọ́wọ́ èmi náà lè má lè lọ bank lọ gbowó transfer so plenty things. Àmì ẹ̀yẹ mélòó lẹ ti gbà láti gbà títí? Àmì ẹ̀yẹ yapa ẹ jẹ́ ká máa mo ti gba àwọn tí tó ní kìmí. Mo ti gba City People Awards, mo ti gba edis, mo ti gba NTCA, mo ti gba gbórúkọ mi. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé iṣẹ́ orin yìí ṣó ti gbé yín lọ sí òkè òkun? Yes, ó ti gbé mi lọ UK in general, mi lè máa kà UK in general, some African countries where I never go like Ghana, Kenya. Mi lọ sí Egypt very soon, then Tanzania too. So, but this year mi máa lọ America too because so. Olórin wo tí ó jẹ́ pé ó jẹ́ ẹni táyé mọ̀ olóhùn yín láti bá kọrin nílùú yìí àti ní òkè òkun? Ní òkè òkun ma ní Drake. Then nílùú yìí èèyàn kan tó ti wà lọ́kàn mi ti ń kí ti bá ṣiṣẹ́ mo lẹ̀ ti ní bí orin bí 20 pẹ̀lú ẹ̀ Davido. So then other people, everybody doing good music at the end of the day. Ma fẹ́ bá everybody ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ọjọ́ orí yín ṣé wọn kì í ṣe bí ẹni fẹ́ rọ yín sẹ́yìn ìyẹn fún àwọn tó jẹ́ pé ẹ ti bá nídìí iṣẹ́ yìí lọ́jọ́ tó ti pẹ́? Bẹ̀mí expect pé irú nǹkan tí màá máa receive yẹn but ó yàtọ̀ ó dà pé everybody ń fi ojú orin ẹ̀ wọ ẹnìkan ṣe é jẹ mọ́. As far as your song is big, they see you as a big person. So like mi máa ń bá wọn relate bí colleague ni kò ṣe bí ẹ̀gbọ́n ṣe. Àwọn ìyàtọ̀ tí ó wà lára yín bí irun bí kẹ́ máa sọ gan ṣe àìpé àwọn àṣà oríṣiríṣi ṣé ara aṣẹ́ yìí náà ni ṣé dandan ni? Personally mo feel pé àwọn kan tó máa ń wá pẹ̀lú youthfulness ni mi lè wà ní late 30s mi kí n ṣe báyìí èmi sure pé ìgbà tí bàbá àtẹ̀mí náà grow up òun náà dáhùn bí tẹ̀tí rí picture wọn dáadáa tó tẹ̀ gbẹ́rún sókè báyìí tó máa ṣẹwọ́ báyìí but yín sìn wọ́n ti calm down it's not a fat and so I think it comes with youthfulness. Ilé bá ti everybody padà sí. Ilé bá ti padà sí normal peace. Àwọn obìnrin mo mọ̀ pé obìnrin wà. Báwo lẹ ṣe ń ṣe é? Èmi as a person gbogbo ara like obìnrin bàbá I like obìnrin yàtọ̀ èmi like obìnrin bí ọ̀rẹ́ because I feel àwọn náà mọ̀rọ̀ sọ síyàn jù sọ̀rọ̀ síyàn in the sense that advice wọ́n mọ̀ like my mom, my sister, my friend like be best friend obìnrin ni by the end of the day àwọn bí mo fẹ́ pe fans ní Yorùbá àwọn olólùfẹ́ obìnrin tèmi o obìnrin ló pọ̀ jù to man try as much as possible láti fi wọ́n sáyé pé olólùfẹ́ ni ẹ máa àfi tí n bá fẹ́ kẹ́ cross sí but for now it's just an artist fan relationship.
tẹ bá dàgbà tí ẹ bá gbéyàwó tọmọ wọ̀ tọmọ yín wá ní èmi náà fẹ́ yan iṣẹ́ orin yìí ní ààyò ṣe máa sọ fún pé ó yá yan láyò ìmọ̀ràn wo lẹ máa gbà á. èmi feel pé nǹkan tó bá fẹ́ ṣe ló máa ṣe at the end of the day ọgbọ nǹkan máa advice ẹ pé improve on your craft because at the end of the day ibi tó ti bẹ̀rẹ̀ yẹn kọ́ ló máa because everybody tó fẹ́ lọ báyìí àwọn ti upgrade gan so you just have to improve yourself first. I feel one of the reasons why my parents freed me was because I already like stepped up my game personally. òyìnbó lẹ ti ń sọ mi ò gbọ́ èmi ò mọ̀ tí mo ṣàánú mi. mo feel pé reason tó yẹ fi mí lẹ̀ kí n lọ ṣe ni pé wọ́n rí pé passion mi yẹn jẹ́ kí n lọ gba research improve lórí ara mi first before nínú àwọn ọmọ tí màmá àti bàbá bí ṣẹ́yìn nìkan ni ẹ̀ ń kọrin àbẹ́lòmíì wà tó. gbogbo wa là ń kọrin o gbogbo wa kọ́ là ń kọrin fi jẹun or everybody ló mọ orin kan. ṣẹ́yìn nìkan lẹ̀ ń kọrin fi jẹun. for now yeah. listen gbogbo ẹ̀yin olólùfẹ́ Mayorkun orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu wọn yìí tẹ́wáyì láwọn ìbéèrè míì tẹ́fẹ́ bí wọ́n àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí tẹ́ bá wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi gbogbo àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí mo mọ̀ yìí pé tá bá tún pè wọ́n wọ́n á jẹ́ wa níhò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bọ́dà mílíọ̀n ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. ní ìwánu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ọba ń gbẹ́rù gan ni. àwa Ọlọ́run fi yín ràn. mọ̀mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. sílẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ara àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ hàn rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. kò ní dáa fún ọ bó ṣe ní kò ní dáa fún ọ. mo ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. ojú adùn wọ̀ lọ. báwo nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ wo ni màmá lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ló kó lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n lè láyé àdúgbò òṣèwọ̀n ọmọ rẹ̀ ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé orí ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni báláyà kó wá wọ̀. ẹ kú dédé wòye o ẹ̀yà ara wa nílé orúkọ tèmi ni Adéjùmọ̀kẹ́ Adéròhunmú Gbajúmọ̀ lẹ́tọ̀ ẹ máa wo ètò Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí ní gbogbo ìgbà ẹ ṣé púpọ̀. Mayorkun abala tá à ń lọ iṣẹ́ mọ́. abala tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè iṣẹ́ àti àṣà Yorùbá ni tá a bá gbọ́ orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ a mọ̀ pé ìjìnlẹ̀ Yorùbá ni ẹ̀yin lò ó láti fi kọrin ìyẹn túmọ̀ sí pé ẹ̀ ń gbé èdè Yorùbá lárugẹ Yorùbá dẹ̀ tún dán mọ́rán lẹ́nu yín àbí òun sáà lásà ti ń sọ ó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ti fẹ́ yí mi lórí pẹ̀lú ìbò díẹ̀díẹ̀ àmọ́ Ọlọ́run yìí ń bá mi gbàkóso mo yìí ń gbọ́ tátàtà abala tá a fẹ́ wọ̀ báyìí òun là ń pè ní ṣòláyà bọ́dà Mayorkun èmi fẹ́ bi yín gẹ́gẹ́ bí olólùfẹ́ yín àti pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò yín lé báyìí àwọn náà fẹ́ mọ̀ kí ẹ láyà ló bá tán ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú yìí 3 lẹ̀ ń láti mú tẹ bá mú 3 yìí èmi á bí yín ẹ̀ẹ́dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn lé ṣáyà yẹn ti wà ń bẹ̀ ṣe tẹ́rí pé kò sójúrò kọ́tẹ́ bá mú òun lèmi máa bí yín o yá ẹ mú 3.
ìbéèrè kẹwàá tó jẹ́ àkọ́kọ́ ta ni Yorùbá ń pè ní ayò ẹni? ayò. Wọ́n bá ní ayò mi lẹ́nu yìí kí ni wọ́n sọ? Bébí sí wọ́n yé mi sí o gbọ́dọ̀ pé téèyàn fẹ́ ni. Téèyàn fẹ́. téèyàn fẹ́ bíi mo lè sọ ní Yorùbá. ẹ sọ lóyìnbó bóyá màá gbìyànjú. bíi fiancé or bíi girlfriend bíi opposite sex. ẹni téèyàn nífẹ̀ẹ́ sí jùlọ ẹni téèyàn nífẹ̀ẹ́ sí jùlọ ẹ lè nífẹ̀ẹ́ séèyàn méjì àmọ́ ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ òun ni ayò ẹni. ṣé mo gbà náà. ṣé ń fún wọn ó dá máa fún yín ẹ gbà. ìbéèrè ìkeje tó jẹ́ ìkejì kí ni ìtumọ̀ ẹ̀ tí Yorùbá bá fi igi jíju paálé lé nǹkan? lè díẹ̀ igi. ẹ gbìyànjú náà ẹ mọ̀ nǹkan tó ń sọ tán bá ní wọ́n páàlì lé nǹkan. 0 páálé. tó bá ṣe nǹkan sí nǹkan pé káwọn èèyàn má bàa débẹ̀ ìyẹn ni wọ́n páàlì. àmọ́ tó bá fi àwọn nǹkan kan páàlì ó máa ń ní ìtumọ̀ ní ilẹ̀ Yorùbá. tí wọ́n bá fi igi jíju tí wọ́n fi páàlì lé nǹkan kí ni ìtumọ̀ ẹ̀? mo ti tọ́ yín sọ́nà tó. ilé kí n má parọ́ rí nǹkan sọ nǹkan off my head bẹ́ẹ̀ wọ́n fi dòdò mú. ń pé kí ni? wọ́n fi dòdò mú. egbò ojú òun ló máa pa onítàn. ẹni tí wọ́n bá fi igi jíju tán bá fi páàlì lé nǹkan tó wá dé kásá bóyá bíi oúnjẹ bóyá nǹkan jíjẹ tán bá ti páàlì lé pẹ̀lú igi jíju tó bá débẹ̀ tó jẹ́ egbò ojú òun ló máa pa. ẹ tún ti kọ́ kan mọ́kọ́ yìí abẹ́ máa fi kọrin. ọlọ́mọdé ń páàlì lé kíni fún wa. ìbéèrè ìkejì tó jẹ́ ìkẹta ibi pàtàkì ni àtàn ẹran jẹ́ fún àwọn ọdẹ kí ni àwọn ọdẹ máa ń pè ní àtàn? ibi pàtàkì ni àtàn ẹran jẹ́ fún àwọn ọdẹ. àtàn ẹ̀kọ́ náà ti ń jẹun. kí wá parọ́ mi tẹ láì jẹ́ ara. ó dà àtàn òun ni ibi tí àwọn ọdẹ ti máa ń yan ẹran. pọ̀ ibi pàtàkì ni àtàn yẹn jẹ́ fáwọn. bẹ́ẹ̀ ni ẹran tí wọ́n bá pa ibi tí wọ́n máa ti wá yan ibi pàtàkì ni orin kíkọ nǹkan pàtàkì ni fún yín bẹ́ẹ̀ ni àtàn ṣe jẹ́ pàtàkì fún àwọn ọdẹ. ìdí tá a fi gbé abala ìkalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ní gbogbo ibi tẹ́ bá dé bọ̀dá Mayorkun ẹ jọ̀ọ́ nítorí tó lọ́hùn ẹ má jẹ́ kí èdè wa yìí ó parẹ́ nítorí kò ṣeé ṣe kí ẹ gbọ́ òyìnbó ju olóyìnbó lọ. èdè yìí náà kẹ̀dẹ̀ ní àwọn tí wọ́n tún wá ń wá látòkèèrè tó jẹ́ àwọn aláwọ̀ funfun wọ́n wá ń kọ á nídìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ àbẹ́rù bẹ́ẹ̀ gbogbo ibi tí iṣẹ́ orin yìí tó bá máa gbé yín dé lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí èdè wa àṣà wa àti ìṣe wa ó parẹ́. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ bọ̀dá Mayorkun ó tilẹ̀ jẹ́ pé ẹyọkan lẹ́gbàá nínú mẹ́ta mo ní ká ṣàfihàn ilẹ̀ àbí àforíjì wa rẹ àbí ká foríjì iṣá mo mọ̀ pé kòtò ní pé máa ń jogan ọwọ́ tẹ́ ẹ gbé wọlé ìgbà tẹ́ ẹ ń bọ̀ lẹ́ẹ̀kan mi náà wò pé àbí mi ì sísọ èmi wá fẹ́ kẹ́ ẹ kọ́ mi ní àwọn ó ṣàtìyẹ yín ṣé ká ó yá ẹ jẹ́ ká jó èmi fẹ́ kọjó báyìí ni.
àṣà oríṣiríṣi tí ẹ máa ń mú wọ̀ tẹ́ bá ń jó ìmúlẹ̀ tí máa ń rí gan. Ibi débi ti dàgbà street ìjọ pọ̀ mẹ́rin gan. Níbo ni ibo lẹ ti dàgbà? Ìlàsà mọ̀jà ìjọ pọ̀ kò tẹ̀lé àwọn kan tó ń gbé wájú ilé wa yá dáńsà ní gbogbo wọn ní fámìlì wọn ìjọ pọ̀. Ẹ ṣe ijó tá a jó tán sí nìsín talent tó kọ. Ayuba. Kí ni wọ́n wá pe àkọlé ẹ̀? Ijó fújì. Ó ga bóyá kí n fún yín pé ẹgbàá méjì inú mẹ́rin. Ògùn kan fi yẹn. Àbí bẹ́ẹ̀ kọ́. Èmi rò wípé lágbára lọ́wọ́ Ọlọ́run tá a bá tún pè yín wá sórí ètò yìí ẹ jẹ́ wa níhò. Bẹ́ẹ̀ ni. Àwa dẹ̀ tí wàá ń gbà ládùúrà wípé ibi gíga òun lọ́lọ́run á gbé yín dé. Ẹ ní ṣìṣe ẹ ní ṣìtẹ́ ẹ dẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ lágbára Ọlọ́run. Kẹ́ tó wá máa lọ ẹ̀bùn wá láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ ìyẹn iléeṣẹ́ April Ventures wọ́n ní ká fún yín lẹ́bùn yìí. Ẹ ṣé o ẹ ṣé gan. Eléyìí láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín nìyẹn. Iléeṣẹ́ MTN àwọn náà wọ́n ní ẹ̀bùn yìí ká fún yín ní ìgbà tẹ́ bá wá sórí ètò. Mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn papọ̀ kẹ́dẹ̀ tí wàá fi orin dágbére fáwọn olólùfẹ́ yín lé. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Gbajúmọ̀ April Ventures Limited. God bless you. Thank you very much. Àti everybody tó fún mi ní ẹ̀bùn yìí. God bless you. God bless you. Orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ o, bébí jálọ ẹlẹ́kọ̀ọ́. Àwọn tó ń kó mi jẹ tí wọ́n mú mi lè kàn má ṣe padà lẹ́yìn mi o. Why you carry fire for your head? Yeah. Thank you very much. Ayọ̀ àti ìdùnnú tí a fi bẹ̀rẹ̀ ètò yìí tá a bẹ̀bẹ̀ fún Ọlọ́run tọ́lọ́run dẹ̀ gbà fún wa òun náà la fẹ́ fi parí ẹ̀ báyìí òun náà ni mo tún wá fẹ́ fi yín sí mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tí n bá tún máa mú ètò yìí wá fún yín ayọ̀ àti ìdùnnú yẹn òun náà ni màá tún bá yín ayọ̀ pẹ̀lú ìdùnnú yẹn òun náà ni mo dẹ̀ fẹ́ fi yín sí àdélébáre àrìnàkọrẹ àkòyà ibi Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé láyọ̀. tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. ó ní nǹkan pàtàkì láti ṣe. bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. táwa mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́ Jane ẹ̀jẹ̀ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. Mi ò sọ pé bàbá ẹ burú o ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òde. Ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ ṣé ti dé búùlù tí èèwọ̀n ni àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. Orúkọ mi ni Dr. Jane. Aláìlera ni.